ìlú Ìtaló láti ń ròyìn. Adélékè Kẹ́hìndé òun náà ni oníròyìn o. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n rí sí iṣẹ́ ìwádìí pẹ̀lú ọ̀tẹlẹ̀múyẹ́ sọ pé àwọn ti fọwọ́ ṣìkún òfin mú àwọn ẹni afurasí méjì tí wọ́n ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń jí ọmọ àlùfáà ìjọ àgùdà tó wà ní ìjọba ìbílẹ̀ Kagago ní ìpínlẹ̀ Kaduna gbé. Wọ́n ní ọwọ́ ṣìkún òfin àwọn ti tẹ̀ wọ́n o. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Frank Mba ó sọ ní àsìkò tí wọ́n ń fojú àwọn ẹni afurasí ọ̀hún hàn dé pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá sì ń bá iṣẹ́ ìwádìí wọn tẹ̀síwájú láti lè fọwọ́ ṣìkún òfin mú àwọn akẹgbẹ́ wọn tó kù tí wọ́n jọ wá ṣe iṣẹ́ kíṣẹ́ ọ̀hún. Bákan náà alàgbà Mba sọ síwájú sí pé iléeṣẹ́ ọlọ́pàá ti fọwọ́ ṣìkún òfin mú àwọn adigunjalè mẹ́ta tí wọ́n jẹ́ ìgárá ọlọ́ṣà tí wọ́n ti fi ìgbà kan sá kúrò nínú àhámọ́ àtìmọ́lé àwọn ọlọ́pàá. Ó sọ pé ọwọ́ òfin tẹ̀ wọ́n látàrí bí wọ́n tún ṣe lọ́dígunjalè tó fi mọ́ ìwà àjínigbé àti ìwà míì bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Plateau. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti fi èròǹgbà rẹ̀ hàn lórí àwọn agbègbè tó wà nítòsí odò àti omi ìyẹn ní bèbè omi ní ọlọ́kan-ò-jọ̀kan ní ìpínlẹ̀ Ògùn pé àwọn ni wọ́n sábà rí ìkọlù àwọn ajínigbé pẹ̀lú àwọn oníwà jàgídíjàgan pẹ̀lú ìlérí wípé ìṣèjọba ọ̀hún máa sa gbogbo ipá o láti túbọ̀ fẹsẹ̀ ètò ààbò múlẹ̀ ní àwọn agbègbè wọ̀nyí. Gómìnà Abíọ́dún sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nígbà tí ó ń gbàlejò ọ̀gá olùpèsè iléeṣẹ́ ológun orí omi Rear Admiral Jason Gbassa ní àlejò ní ọ́fíìsì rẹ̀ tó wà ní Òkè Mọ́sàn nílùú Abẹ́òkúta. Gómìnà Abíọ́dún ṣàlàyé pé ìṣèjọba ọ̀hún ti ń gbìyànjú láti kọ́ ibùdó àwọn òṣìṣẹ́ ọmọ ogun sí àwọn agbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti sábà máa ń wáyé láti túbọ̀ fi mú kí ẹsẹ̀ ètò ààbò múlẹ̀ sí dáadáa ní ìpínlẹ̀ Ògùn àti agbègbè rẹ̀. Ẹni tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ìlera ní ìpínlẹ̀ Èkó ọ̀jọ̀gbọ́n Akin Àbáyọ̀mí sọ pé ó ṣeé ṣe o kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tún nílò láti gba àlékún abẹ́rẹ́ àjẹsára fún dídènà àrùn COVID-19 o láti fi túbọ̀ pèsè ààbò kúrò lọ́wọ́ àjàkálẹ̀ àrùn ọ̀hún. Ìlú Ìkẹjà tí ṣe olúlu ìpínlẹ̀ Èkó ni kọmíṣánná ọ̀hún ti sọ̀rọ̀ di mímọ̀ lásìkò tó ń jábọ̀ ìròyìn ní ṣókí lórí akitiyan wọn nípa dídènà àjàkálẹ̀ àrùn COVID-19 ní ìpínlẹ̀ Èkó àti ní agbègbè rẹ̀. Inú ọ̀rọ̀ rẹ̀ ọ̀hún ó sọ pé ó ti fojú hàn wípé abẹ́rẹ́ àjẹsára ọ̀hún dáàbò bo àwọn ará ìlú lọ́wọ́ àjàkálẹ̀ àrùn ọ̀hún pẹ̀lú gbà wọ́n lọ́wọ́ pípàdánù ẹ̀mí wọn sọ́wọ́ àrùn COVID-19 ọ̀hún. Dókítà Àbáyọ̀mí fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé pẹ̀lú bí àjàkálẹ̀ àrùn náà ti ṣe mú àyípadà wá lórí ọ̀nà tó fi ń gbà ràn káàkiri, ó sọ pé ó ṣeé ṣe kí o nílò fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti gba abẹ́rẹ́ àjẹsára ọ̀hún lẹ́ẹ̀kan sí fún ètò ìdáàbòbò kúrò lọ́wọ́ àrùn náà. Bákan náà ni ìjọba ìpínlẹ̀ Èkó tó ń rí sí ẹ̀ka ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ ti gbóríyìn fún ilé ẹ̀kọ́ girama ìpele àkọ́kọ́ tí ó wà nílùú Bọ́ládé nílùú Òṣòdì ní ìpínlẹ̀ Èkó fún àmì àyẹ ilé ẹ̀kọ́ girama ìpele àkọ́kọ́ tí wọ́n ń gbà ní ètò àmì ẹ̀yẹ fún ààrẹ àwọn olùkọ́ àti ilé ẹ̀kọ́ eléyìí tó ṣe dáadáa jùlọ ní àmì ẹ̀yẹ ọ̀hún. Ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Èkó abilékọ Fọláṣadé Adéfisáyọ̀ ó náà ni ó gbóríyìn fún ilé ẹ̀kọ́ girama ọ̀hún lásìkò tó ń tẹ́wọ́ gba àwọn ikọ̀ tí wọ́n lọ ṣojú fún ìpínlẹ̀ Èkó ní àlejò nílé iṣẹ́ ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Èkó. Ó ṣàlàyé pé àmì ẹ̀yẹ ọ̀hún tí wọ́n gbà fi hàn wípé àwọn ohun mèremère tó dára ń bọ̀ síwájú sí i fún ìpínlẹ̀ Èkó. Abilékọ Adéfisáyọ̀ ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìrè ọ̀hún tó jẹ́ ohun ìyàlẹ́nu fún gómìnà Sanwó-Olú nígbà tí ó gbọ́ pé ìlú Òṣòdì ni ó gba ní ìpínlẹ̀ Èkó ní orílẹ̀-èdè Nàìjíríà ó náà ló gba àmì ẹ̀yẹ ilé ẹ̀kọ́ tó dára jùlọ ní jákèjádò orílẹ̀-èdè yìí. Ẹ̀yin ará, ká nífẹ̀ẹ́ orílẹ̀-èdè ẹni ẹ̀ka tí kò ṣe ṣẹ́kù dínú torí ìdí èyí kó ipa tirẹ̀ torí orílẹ̀-èdè Nàìjíríà ti lè wà lókè téńté o torí ìlú tó bá ní àlàáfíà lè tọrọ ajé ibẹ̀ ń fò lókè tètè yóò ṣeéṣe fún èmi àti rẹ o.
ìròyìn yálẹ̀dà kò ní jù báyìí lọ lójúmọ́ tòní yókùtù di aago 12 ọ̀sán nígbà tẹ́ máa pàdé àwọn akẹgbẹ́ mi fún ìròyìn àgbáyé lédè Gẹ̀ẹ́sì iléeṣẹ́ rédíò tún gbá 100.9 FM nílùú Ìtàlùwò tí a kalẹ̀ sí lẹ́bàá Ògìjò ǹjẹ́ ní orúkọ Ọláyẹmí Àkànní tó kórè ọ̀hún jọ náà lè mì Adélékè Kẹ́hìndé ń sọ fún gbogbo wa ipò ẹ máa yáṣẹ́ o ẹ ṣé o tí ẹ̀ ń tẹ́tí sí wa.